bẹ̀rù pàápàá láti sọ òótọ́ ọ̀rọ̀ fún àwọn tó jẹ́ olórí ìjọ tí wọ́n àtàkì ń rí bóyá spiritually or otherwise. Spiritually ó ní ìdí pa Ísírẹ́lì mọ́ kí n sùn kí n tó gbé ẹ̀ tó rán mi iṣẹ́ ó ní àrọ́mọ oníṣẹ́ fàyàtì wọ́n ní wọ́n lágbèrè lọ́wọ́ mi rí mi mo rí jìbìtì lọ́wọ́ I'm a holy man very holy mo ti bá ọmọ tí mo bí láti mú mi àwọn márùn-ún yìí mo ti bá wọn ṣe Christmas gbẹ̀yìn 18 years ago 18 solid years ago níbo náà wà ìlú òyìnbó nígbà tí mo fi mọ́tò pa yìí mo bẹ̀ wọ́n pé wọ́n jọ olúwa tó mú mi tipátipá yìí má dá lóhùn so adébí ní 1995 95 96 97 nígbà tó di 2001 mo ní the pledge I made for you I want to fulfill it mo ṣe bẹ̀rẹ̀ tí kọ́ àwọn ọmọ ẹ lọ sí lóyìnbó náà wà ìyá ọjọ́ mi sà mo ṣe ọmọ ọ̀dọ̀ mo gbé sàárè mo gbé fọ́sọ́kàwé mo tọ̀gẹ̀dẹ̀ ní kòsí market then mo tajú ní tẹ́jú oṣó nígbà tí mi ò jí owó lọ́wọ́ èèyàn rí ẹ̀yin dẹ́ dúró wọ̀nyí báwo lẹ ṣe lè rí mi fún ṣé possible ṣá mi ò tọrọ owó lọ́wọ́ yín mi ò bẹ̀rẹ̀ ìdúkùdù lọ́wọ́ yín ọwọ́ mi ò gbá ẹ lọ́mú mi ò ní mo fẹ́ gbọ́ ọmọ ọ̀dọ̀ mi ò mọ mọ́tò tó rìn bó paṣọ tó bìnrin wọ̀ sí pé bóyá sínú àràbò náà ni máa pè bó lélẹ̀ tó dà bó lè aṣọ Indian náà ni Indian woman kan tó kọjá bó dẹ̀ pé òfégè náà ni mi ò ní láti wádìí kankan jù pé kí n wádìí kan tó wà nínú bẹ́ẹ̀ so that's it then ó ní olódodo àmàláyà bí kìnìún then ìgbà míì kí tó dé èjì ṣé ló máa dàbí nípa ayé fẹ́ wó lù mí mọ́lẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹnì fẹ́ lọ mú gbó máa mú gbó tó bá ya wèrè orúkọ ẹ máa change lẹ́wọ́n máa tètè kú then àwọn obìnrin tó ń wá lọ yóò ṣàmọ̀ pé òní iṣẹ́ òní kọ́bọ̀ Ìkẹjà 2 sọ́kàwé tó wà ń bẹ̀ yẹn èmi ni mo gbẹ́ 12 by 12 mo ti gbẹ́ tán ọjọ́ tí mo gbẹ́ tán ni mo lọ bá wọn ṣẹ̀ sí ṣé ti yẹ so náà ṣe wá mọ̀ pé ṣẹlẹ̀ ni mí mo gbẹ́ sàárè mo gbẹ́ foundation mo ṣe ọmọ ọ̀dọ̀ mo wà mọ́ òlu ẹ̀ mo ṣe boxing mo gbá bọ́ọ̀lù for 17 years then mo tún ṣe taxi then kò sí eléyìí tí mi ò ṣe then mo ti gba olúwa ti gbé mi bá bí tí mi ò ti lè rí dọ̀tí náà tí mi ò bá ti jáde mi ò lówó tó bá dẹ̀ ti jáde màá rówó mi gbà mo fẹ́ kó gọ́tà wájú ilé ẹ̀ mo ṣe wà má báyìí kó tó bá ti máa sanwó fún mi. báyìí náà. ìyá máa kó tìbọn wọn ni owó gba òkè rún ní wọn ṣe àgbà kankan mi ò ní oyè kan tó ṣèbí tó bá dá lẹ́wà dùgbòlẹ̀ tálíkà dùgbòlẹ̀ olówó náà dùgbòlẹ̀ kí ni ìyàtọ̀ tálíkà tó lówó kí ló yàtọ̀ ṣe bẹ́ẹ̀ mí kan lọ́nà fún gbogbo wa kí ni wọ́n fẹ́ fi torí ẹ̀rọ òṣìṣẹ́ kí ni wọ́n fẹ́ torí ẹ̀rí ẹ̀fín òdi irú ọ̀rọ̀ tó sọ ẹ̀kọ́ gbogbo tí gbogbo kan ká ṣe tọmọdé àwọn tó wá foreign journalist and everything ẹnìkan ní kankan fagilébò ṣé tinú yàrá ẹ̀ ló rò pé Nàìjíríà gbé ni ṣé bí owó ilé tó ń sùn bẹ́ẹ̀ Nàìjíríà ló kọ́ ṣé báwọn lóṣù òfin tó yẹ kó wọ́n fi kọ́lé fún rìtáyà army general ṣé báwọn lóṣù òfin tó tún sanwó fún ọ nígbà tó ń dún rìtáyà àwa là ń rí kankan gbà lọ́wọ́ ìjọba náà àwa ló yẹ kó ká lára wọ́n bí Tinubu ó láwọn oníbàmbámú ní ẹyọ èmi ò mọ̀ bébí nọ̀rọ̀ bá sì jọ jẹ́ báwọn èèyàn ti tán lẹ́yìn ẹ̀ ń sìn ilé tó tún sọ yìí Àlàní Akínyẹmí ti dá lóhùn náà ṣé Bọ́lájí Akínyẹmí lè sọ bẹ́ẹ̀ kò ní sọ bẹ́ẹ̀ ṣé Wọlé Ṣóyínká lè sọ bẹ́ẹ̀ kò ní sọ bẹ́ẹ̀ ṣé bóun náà yìí ló lé Tinubu Abíọ́lá títí tí ó fi kú ó yẹ tiẹ̀ títí ó fi kú ó ní kì í ṣe mẹ̀sáyà bó ṣe sọ̀rọ̀ yìí kán lọ ṣe lóye kán fi pláyà kán fi yọ eyín ẹ̀ kan kán teach hard lesson kó náà dípò ọjọ́ tó ń sọ̀rọ̀ báyìí náà yọ eyín òun ó yẹ kó jẹ́ àgbàlagbà ta lè tẹ̀lé náà ṣé bí yàn ní Gowon ṣàgbèrè ó lóyàn lóyún ó ṣe kí ni ó ṣe ti lọ jòkó sí ayé ẹ̀ ṣèbí ṣẹ́ẹ̀kì wa ló ń fi sápò káàkiri ní age of 29 tó fi ń ṣe gáì káàkiri lẹ́kọ̀ọ́ ní Gowon lẹ́ni sì ṣe múlẹ̀ tí rí gbogbo mistake ẹ̀ òun ló award Doji award tó ṣe gbogbo ẹ̀ tó ní owó pọ̀ jù ní Nàìjíríà gbogbo dẹ̀ tó tọ́ ní Nàìjíríà náà ṣe wà láyé Olúwa dá dúró kó lè rí sókòrò fẹ́ kàṣẹ Olúwa dá dúró ká lè rí sọdọ́lúwa bá fún yàn lẹ́mìí kíkún gbà míì kó lè rí ewu àti ìkan tó ti ṣe. Then to come back to your question, sir, ìyàwó tí mo fẹ́ was a virgin. We were born the same year, the same month, the same height, the same genotype. We entered Slamaris the same day and we left the same day. She was born on Sunday. My daughter was born on Sunday. I was born on Friday. My set of twins was born on Friday. Jọ kí ló fà tí n fẹ́ pàjẹ́ gàgà. Tẹ́nìkan máa kó ròǹbó méjì wá tí wọ́n ti tán ṣe ní fátìrì tó lóun gẹ́ẹ̀rì. Ó yá ló máa fi nùkàn náà tó bá yọ ẹlẹ́nu lórí ti ẹ̀rọ. Mi ò tẹ́ mọ̀ bí ọ̀gbìn wà láyé. Now, I don't believe I'm the only sex that is in this world. Mo ń jòkó sórí bẹ́ẹ̀dì rùn mẹ́rin ní last week.
mi ò rò pé mo bóbìnrin sùn ju 12 times láti 2021 no mi ò ráyè kò sáyè ọlọ 2021 èyí ṣe pé mi mo jòkó síbẹ̀ ẹ̀ lọ́yìn láyé 2001 èyí ṣe pé mo gbé báìbù yìí ìwé tí mo fún ẹ̀yẹn 34 days mo fi jòkó kọ́ ṣe bí kan tó lélẹ́yìí ó ní Buhari is people's choice. àti ẹ̀mí bẹ̀rẹ̀ pé báyìí ṣe ń ráyè ṣe gbélé. yẹ mo náà ló pè mí tó bá ti sọ àní lọ fún báyìí rẹ write this one down and make it happen Habakkuk 2:2 only take your pen and put it down and make it happen. Worú lẹ́yìn ìsọdún méjì. so bàbá káfílẹ̀ káfún kákẹ́rẹ́ ráyè lọ bàbá ní àná ni àwọn bẹ̀rẹ̀ sí ní kọlu àwọn Ìgbò lẹ́kọ̀ọ́